والحياة وحكمة الإيجاد من تبيانه تتدفق إيجاد من تبيانه تتدفق سعادتنا في نهجه واتباعه وأسلوبه كالشهد عذب مسلسل. ẹni kí Imam Muslihuddin Yunus Ìlọrí ẹni kò wọ́n jókòó láàyè ẹ̀. bàbá ní kẹ́ ẹ jókòó láàyè yín. ayé kò jókòó ló wà lénìí. bẹ́ẹ̀ ni bí tòní ó ṣe gbànú. ó ti nàró fáìmọ̀ iye ọdún ọlọ́run ní dọ́jú lé àìsàn. àmín. olówólá iye ọdún tó ti ń jáná sí i bọ̀. jókòó. bàbá yọ̀ǹda. ó ti ń jáná sí i bọ̀ fún mi nísìnyí. ó ti lé ní 30 ọdún. 30 years. nítorí ń sọ bẹ́ẹ̀. mo di ìmáàmù lágún tí mò ń kí jímà 1994-95. mo wá kí jímà ń bẹ̀ fún ọdún 7 2002 ni mo wá sí Central Mosque. Central Mosque mi nísìn ọ̀túnla ni ó pé 23 years tí mo jẹ̀ mọ́mù níbẹ̀. ọ̀túnla yìí ẹ wá sí ọdún táwọn àfáà yìí ti ń nàró bọ̀. antahor kó o jòkó lè ní lára àpọ́nlé fún nàró tó ti ń nàró bọ̀ tipẹ́ ni. Naam. ويدعو إلى الإحسان والبر والهدى. kódà mo wo invitation card díẹ̀ ustaz ló kọ sí kòkà láti kòkò ṣéwù tẹ̀yìn ń kọ́ káwọn ẹ̀yìn tẹ̀ sí ń pa tó sì jẹ́ pé lẹ́nu ọ̀sẹ́ lónìí àáfàá tó kó wa jọ ti di Shaykh ó ti di àáfàá àgbà ó kú òní tá a bá rí mọ́ àáfàá àgbà ni. àáfàá àgbà náà àáfàá àgbà kọ́ tó bá di jọjú mẹ́rin ọgbọ́n tafsiri ti máa ṣe ní Offa Central Mosque ẹ mọ̀ pé àáfàá àgbà ni. ìwà mímí lónìí mo wá celebrate ẹni fáwọn arìnrìn àjò tó ti ń rìn bọ̀ lórí mímọ̀ Rihlatul Ain. ويدعو إلى الإحسان والبر والهدى. tó bá ya nǹkan kan ya kó sì jókòó. هو الأروة الوثقى لمن كان يعقل. Sheikh Muslihuddin yìí kó bá sẹ̀mí ó dálé kéwú sílẹ̀ ó tún wá gba àfáà síbẹ̀ láti máa dẹ́mi lóhùn káàkiri ayé. àfáà tí ń fún ní sálárì tẹ́lẹ̀mí lágbára pé èmi náà ti dá tèmi lẹ̀ máa ṣe máa bá ti ń ká. bàbá ẹ yọ̀ǹda mi àá sì yọ kéèyàn ó sin àfáà kì í ṣe àsìnkú àmọ́ fi jẹ́ wà sí àgbáyé ni. gbogbo tí bàbá jẹ́ wọn ò kúrò lábẹ́ aláàjì àgbà. ألا إنما القرآن دستور ربنا. àgbà kí wọn náà nìyẹn. ألا إنما القرآن دستور ربنا
فأكرم به ذاك الكتاب المفضل. gbogbo ẹni tí ń gbọ́ mi Náà. gbogbo ẹni tí ń gbọ́ mi Gbọ́ bàbá. tí kìíní bá déwájú ẹ dákun yorùbá nàbí Muhammad Sallam. Musliudeen fi wọ́n sílẹ̀ fi wọ́n sílẹ̀ wọ́n ara wọn tí wọ́n ń dùn náà ni Bẹ́ẹ̀ni. ẹ jẹ́ wọ́n farabalẹ̀ jẹ tẹ́ bá jẹ òun tó mọ̀ mí ní ń sáré káwọn òun ló mọ̀ mí Bẹ́ẹ̀ni. náà. جلوسي قيامي أو منامي بليلتي a fẹ́ gba kí náà nìyẹn. على حب طه كلها لمحمد ìyàlẹ̀ àdákẹ́rìn. على حب طه كلها لمحمد. ta ló gbókò ànábì tí ò lè yòǹbó ẹ̀. على حب طه جلوسي قيامي أو منامي بليلتي ìbọn yòǹbó ànábì kí n gbọ́. على حب طه Musliudeen. كلها لمحمد فخر العلماء. على حب طه كلها لمحمد. Alhaji Musliudeen. Salahuddin. Fakharuddin. Islam gan ṣe yan rẹpọ wà nínú Bẹ́ẹ̀ni. òun àti bẹ́ẹ̀jì rẹ̀ Sharifuddin Sharifuddin. tí wọ́n jọ ń dín. Bẹ́ẹ̀ni. bó lọ wí. جلوسي قيامي olówó ọlábi tí mo kọ́ ilé láyé ẹ̀ ní dọ́mẹ́yìn tẹ́fì lọ́bọ́ lọ. أو منامي بليلتي. mo ti rán àwọn àfáà yín wá túláàsì kan ní kí n wá Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ọ̀rọ̀ yín ti dọ̀ràn àyàn sí mi Ó lọ́rùn. ti dọ̀ràn yàn. ọ̀ràn àyàn ni kí n dá yín lóhùn Ní kí bàbá ó dáhùn. ó ti dọ̀ràn àyàn bí ìrun àtàwẹ̀. Bẹ́ẹ̀ni. على حب طه ń fi ràn nù. كلها لمحمد. Su'ul adab. على حب طه كلها لمحمد. ọ̀rọ̀ mi ò jágùn lẹ́nìí àmọ́ ẹ̀yìn òun bá nábì kí n tó sọ. جلوسي قيامي ló jẹ́ sọ fún ìmáàmù wa lágùnwà tẹ́ ní tọrọ kọ́bọ̀ mo lè mi tọrọ kọ́bọ̀ Rárá o. tí mo mọ iye mílíọ̀nù tí ì rí lójú wọn mọ́ ọlọ́mọdé ń gba tọrọ kọ́bọ̀ wọ́n ti fi lọ́bọ́ lọ́hùn Àmín. èmi ní kí wọ́n sa tọrọ kọ́bọ̀ jọ fún Rárá o. ọlọ́mọdé ń sàgbákò o Ah, tọrọ kọ́bọ̀ rárá o. tani mílíọ̀nìyà àti tá a kọjá. Bẹ́ẹ̀ni. Báńkì Sámà wà ń fífọ́. owó Ẹ̀. mo lóhùn ìfẹnú sọ tí èèyàn bá ṣe ní òjìwé owó rẹ̀ Júwe owó rẹ̀. ọmọ buhasa gbàlá akéwù ni Bẹ́ẹ̀ni. kọ́wọ́ tọ́lọ́run rì mọ́ bẹ́ẹ̀ nídìí kúránì. Wá wọlé ọwá wà fín. bó lọ wí. جلوسي قيامي mo sì fẹ́ máa sunkún gbàgbọ́ tọrọ kọ́bọ̀ Ah, dèrè náà jùmọ̀ àná gba tọrọ kọ́bọ̀ fún un. kátó lè sáré. أو منامي بليلتي. owó tó nìkan fún mi 100,000 ló nìkan fún mi Bẹ́ẹ̀ni. ó wá tún fi 20 sí Àfikún. tẹ́yìn bá fi rú ẹlẹ̀ lójú àgbò yóò ní ká wá kí ní àárọ̀ ọjọ́ kejì ni Bẹ́ẹ̀ni. àáfàá lèkè sì ló fi ilẹ̀ hùn Àfa lè kí nínú ọmọ tí ń fún jẹ. Bẹ́ẹ̀ni. على حب طه كلها لمحمد. Musliudeen ọ̀ ní ṣe òfò Àmín. Àmín. òfò náà sì ni wá sí ọ Àmín. ọkù iṣẹ́ púpọ̀ Ẹ kúṣẹ́. òkú iṣẹ́ Ẹ kúṣẹ́. jòkó dáadáa bó lọ wí. جلوسي قيامي
ẹ bá ń wí fún dáadáa. أو منام بليلة kódà mísìlẹ̀ wo páláyé tó ọlọ́mọdé kú lójú ayé mi. على حب طه كلها لمحمد. ẹ̀yin àfa ẹ jẹ́ ń gba kéwú tí bá ní máa sọ̀rọ̀ yín bẹ́ẹ̀ ṣe tó lẹ́mìí mi ẹni tí ò wúlò yóò sì bínú parẹ́ lónìí. Allah. على حب طه كلها لمحمد. kí n tó kí ẹ mo kí màmá tó bí ọ àti bàbá rẹ tí wọ́n jù ọ lẹ̀ Bẹ́ẹ̀ni. Ọlọ́run foríjì bàbá tó bí ọ Àmín. ìyá yìí ọlọ́mọdé ó ṣòfò alẹ́ Àmín. mo wá káwọn ìyàwó ẹ̀ tí ọjọ́ ráyè sí lọ́hùn Bàbá King. because ọmọ kéwì tí ò débi tí ń lọ ìyàwó rẹ ló láwọn mọ́ọ̀sì ẹ̀ tún lọ kàn Ẹ tún lọ́nu. ẹ̀ ń lọ ẹ̀ gbélé bẹ́ẹ̀ bá ń gbélé ni ẹ̀ lè rí bọ́ ti rí Bẹ́ẹ̀ni. oríire wẹ́ni tó kákò sójú kan náà lọ Rárá o, wọ́n èso rẹ̀. ọ́n nẹ́tíwọ́ọ̀kì ààrẹ ọ́ sì sẹ́ lọ́ọ́ fi dèèyàn Bẹ́ẹ̀ni. kí n gba kéwù جلوسي قيامي ìjọba ọ̀sìn ní fàlàfíà أو منامي بليلة على حب طه كلها لمحمد. mo kí ọba ọmọ jáhìnù dín fún gbogbo Ọ̀fà Bàbá King. mo kí mísánà mi fún gbogbo àwọn àtàlẹ́ kí ló dà lájí àgbà. Bàbá King. على حب طه mo káwọn alága wa tò ní ukasha alága ni Bẹ́ẹ̀ni. mo wá kí bàbá yín kékeré pẹ́pẹ́ àgbà mo lọ wí. كلها لمحمد. mo kí ọmọ àgbà ọjọ́ lọ gbogbo èèyàn mi wọ̀ ní mẹ́kọ̀ọ́ ní tẹ́ fẹ́ ṣe tẹ́ ẹ̀ ní ṣe mo máa tóbìnrin yẹn ń react sí mi sí ọ rò pé ní jẹ́ jó ni ẹ jó Ẹ jọ. mo rí gbogbo ní ìsàlẹ̀ mo gbọ́ báwọn èmi tí mo létí tó pọ̀ tí mo lójú tó pọ̀ kò ní tó yọ tí ń gbọ́ báwọn Bẹ́ẹ̀ni. ṣùgbọ́n ní ìsọjọ́ tí ń fún lésì ọmọ mi ló dá ganlẹ̀ lónìí ìlú lọ fẹ́ ná kí n fún ọ àwọn á ti kéwú kowó tí ẹ náà ni mò ń dù kí n má bàa pẹ́ jù Bẹ́ẹ̀ni. ẹlòmíì ò tí ì jẹun látàárọ̀ tá a bá ní kápẹ́ inú lè lọ kó ṣubú lulẹ̀ tí àwọn jàmáà ni mò ń dù àwọn tó ti wá kú láàfáà kéékèèké táwọn tí ń darí jókòó máa ṣe bí awẹ́wàá ó ti kọjá Imam Offa ọ̀dà sí ni lónìí ní gbogbo Kwara State káàmọ́ lọ́lẹ̀ Yorùbá káfàtà kó wá tó kan gbogbo Nàìjíríà kó wá tó kan àgbáyé a gbọ́dọ̀ ṣètò bó ṣe yẹ ibi tí ẹ ti ń wù àpọ̀ láyé Bẹ́ẹ̀ni. sọ́tẹ́ ọmọ ọ̀dọ̀ àgbà ó ní kí n tẹ̀ tó sọ pa ó tún fún mi ní 100,000 mi Allahu Akbar. bó ṣe fún mi ní wòsí níjó nínú nǹkan kílíà ọ̀rọ̀ ohun tí ìbéèrè owó fa ẹ gbàjẹ́ bó lọ wí. جلوسي قيامي máa kàńgbà tí màá kó omi iye yìí tí ò bọ́ sápò mi. أو منامي بليلة iṣẹ́ ni ó ju ẹni tó ṣeun Bẹ́ẹ̀ni. iṣẹ́ ni ó ju ẹni tó ṣeun Lójú ẹni ó sì. lára sí Ọlọ́run tó gbára mi kọjá ní àfa àtẹ ìjòkótì lónìí Bẹ́ẹ̀ni. bọ́ọ̀ bá tiẹ̀ wá mọ títóbi tèmi ẹ̀rí títóbi tiẹ̀ tọ́lọ̀ ń ya fún látara mi ni. Allahu Akbar. على حب طه kí wá sóun nìkan Bẹ́ẹ̀ni. kò sẹ́ni tí ó dá nǹkan lẹ̀ tí ò ní kún fàyà báyìí ọlá kí ni wọn ò fi àbòsí bá mi lò. Allah. كلها لمحمد. kí àwọn àgbà ilé àgbà tú ẹ̀yin ìyá mo kí ọjọ́ lọ. على حب طه ẹ̀yin ọmọ mi tẹ̀ ń ṣe wàlímà lónìí Náà. bọ́lọ̀ ti ní kíké ó yẹ mí ẹ̀ ní sẹ́rú ayé Àmín. ọ̀rọ̀ kò ní kí ó gbé àbí ó gbé mi Ó gbé bàbá. kí ó ṣe kí ni Ó gbé bàbá. ó gbé mi o
bàbá ń ṣe é lókù bẹ́ẹ̀ni. kákan máa ṣe bí àáfàá kan máa sọ á lẹ́nu ni ká má kúrò lágbàmí ẹni kéwú kí ni wọ́n fowó ṣe tá a fi kéwú ṣe lónìí. على حب طه كلها لمحمد. mo fi bọ́lá ṣe pè mí bẹ́ẹ̀ náà fún yín ẹ̀ ní dẹrú ayé. آمين. ẹ sàmì ẹ̀yàn ọmọ wọ̀nyí. ọmọ yín ń ṣe òbí yín ń ṣe ìyàwó fún yín nígbà tẹ́ ń ṣe ìyàwó tẹ́ ń lọlé ọkọ tẹ́ ń fẹ́ ìyàwó tẹ́ bá dàgbà ẹ̀ ní dẹrú ayé. آمين. àdúrà ni mo wá ṣe níbi tó pọ̀ mo lọ wí jèrè. جلوسي قيامي Gazi. أو منامي بليلتي. àfa ńláńlá tó wà lọ́ọ̀kan ẹnàró àfa ẹnàró kí wọ́n rí yín. bàbá ní ẹnàró. àfa alágbádá àfa mọ̀sídù kínní ẹ bọ́ sáàrin ẹ̀yin tẹ́ ẹ wá bì ẹ̀yin tẹ́ ẹ wá bì àfa ńláńlá tẹ́ ẹ máa gbọ́ lórí rédíò yìí bẹ́ẹ̀ni. àfa mi sílíì ló kọ́ ní kéwú bẹ́ẹ̀ ni ọmọ mi tún láàfà ọ̀dẹ́ tó ti gba sàtífíkẹ́ẹ̀tì ni ẹ lọ jòkó àfa ẹ là lùbáríkà àmín. tí wọ́n fi ń náwó ni wọ́n fi ń sọ̀pọ́ọ̀tì àfa wọn ni bẹ́ẹ̀ni. kódà tí ìbámu ẹ̀ ní kíni kíni. spíkà Ọ̀ṣun lónìí ọ̀dọ́ mi sílíì ló ti kéwù. bẹ́ẹ̀ni. على حب طه كلها لمحمد. gbàtà wà ní station road lórí ọ̀làjà wúrà ọlọ́run bá kẹ́ ọ̀làjà wúrà àmín. ọmọ wúrà ní ẹnẹró ọmọ wúrà ní àwọn tó kọ́ ń kéwù nù àti bàbá àti ìyá yẹn ọlọ́run bá foríjì wọn. على حب طه كلها لمحمد. bàbá ẹ̀wọ̀n tó tó náà tí wọ́n ń ṣègbà fọmọ bọ̀ mo kẹ́yìn òbí lónìí bàbá kí. bí àfa Musiliu dín ṣe ń pé ń ṣègbà lónìí lójú yín jọmọ wọ̀nyí náà ṣègbà tó dáa láyé àmín. ọ̀rẹ́ àmì jábútẹ́ آمين. ọmọdé àgbà bó lọ wí jèrè. جلوسي قيامي mo kẹ́yìn àti ẹbí chief imam. أو منامي بليلتي. àwọn ìyá chief imam nìyẹn tó gbé ẹ kú tọ́jú wa dàgbà. bẹ́ẹ̀ni. bó lọ wí. على حب طه كلها لمحمد. mo kẹ́yìn àná chief imam tẹ fún àfa Musiliu lọ́mọ. على حب طه. Musiliu ní yàtọ̀ sí pé ó kíw lọ́dọ̀ mi àná mi tún ni bẹ́ẹ̀ni. toró fẹ́ mi lọ́mọ ẹ mọ ní bẹ́ẹ̀ni. ilé sílé ni. bó lọ wí. كلها لمحمد. pẹ̀lú yọ̀ǹda àbáná ìfẹ́ o. ọgbà sàtífíkẹ́ẹ̀tì nílé wa ọtún gbòmí nílé wa. pẹ̀lú yọ̀ǹda àbáná ìfẹ́ o. mo kẹ́yìn ìyàwó chief imam náà bàbá kí yín. gbogbo àwọn tó dúró jẹ rí àyàwó mi nìyẹn bẹ́ẹ̀ni. bàbá kí yín. mo kí ẹ lálùbáríkà àmín. jíyàlí mo kí mo káwọn afá ńlá ńlá bẹ́ẹ̀ gbogbo ń bẹ́ẹ̀ bó ṣe gbà lónìí nù ẹ̀tọ́ mọ eré kíkà ni wọ́n sàn bẹ́ẹ̀ lónìí kí wà ń bẹ̀ yẹn. àjàlá bàbá kí yín. àjàlá rentals dà ọ̀nà. Mabruk ajídọ́gbọ́n. ọmọ ajídọ́gbọ́n ọlọ́run mi náà tọrọ irú aago báyìí nìkan ti máa rọ́ ọmọ mi آمين. aago tí mo bẹ̀ ọkọ ọmọ mi tèmi náà máa wà ní. آمين. bọ́jọ́ sí lágbo gúndà gúnbẹ آمين. kó tó bẹ̀rẹ̀ kó tó wọ búkà náà pọ́npọ́ ọmọ mi má jẹ́ orí láàrin irú ẹ̀wọ̀n آمين. ọmọ ẹ̀lẹ́ má jẹ́ orí ọmọ mi láàrin wọn. آمين. ọmọ ẹni kolos àmín. ọmọ ẹni loud bó o lọ rí ọmọ mi. ونعتقد القرآن تنزيل ربنا به جاء جبريل النبي محمدا. ẹni bá yóò bá ẹnẹ́bí òní ṣòfò. ونعتقد القرآن ẹ kọjú sí mi nísìnyí báyìí. تنزيل ربنا. ẹ kárí bàbá lè kárí. ẹ sì wúyàn lórí bẹ́ẹ̀ni. ẹ̀yin lẹ pèdè báyìí láì sòde ọ̀fọ̀ Allah. láì sòde ìbànújẹ́ Allah.
lónìí táyì ń ṣe wàlímà yìí lọ́lọ́pàá mọ́ ọmọ ẹlòmíì lọ́wọ́ báyìí tí wọ́n ṣe kéèsì ẹ̀ ní Monday. adúpẹ́ ìtọ́lọ̀ ń fún wa yìí ẹ̀yin ọ̀la wa ní inú mi dùn láti jẹ́ bàbá yín ẹ jòkó lẹ́lẹ̀. bihi jaa Jibrilu nabiyya Muhammadan. bàbá wa ní pópó mẹ́sẹ̀gì fẹ́yìn òbí Ànábì ló sọ. sallallahu alayhi wa sallam. mẹ́sẹ̀gì fẹ́yìn òbí ká tó gba kéwú kí lè Ànábì sọ bọ́mọ wọ̀nyí ṣe tó man utiya al-Qur'ana all state ẹ bá ń fẹ́ lójú lórí rédíò mo káwọn aláàgó bàbá Musiliu dín mo kì í gbogbo ẹ̀dá tọ́lọ̀ bá fún lálùkùránì ké tọ́lọ̀ ní kọ́ máa rí orí ké tó ń gán rí ké yóò dáa fún ọ. tọ́lọ̀ yọ̀ǹda alùkùránì fún bíi tàn ọmọ yín lónìí dákun tọ́mọ rẹ ò bá ti ṣe wàlímà bẹ́ẹ̀ lọ́n kó jẹ́ ọ́ ṣègbà fún gbogbo yòókù tẹ̀lé wàlímà tó lùkùránì ni gbogbo de lọ bá wọn lọ tó bá ti bá ọ lọrú èyí sọ fọlọ́hún kó má jẹ́ tí o gbé níwájú rẹ̀ sọ fọlọ́hún ọmọ rẹ tí o gbọ́rọ̀ kọ́nà jí o gbọ́rọ̀ yóò dáa fún ọ asọgbọ́ Yorùbá wọn gbé Gánà nìkan lọ gbọ́ ni bó lọ wí. wa na'taqidu al-Qur'ana. bàbá ẹ̀tọ́ náà ń bá fúlàní Kùránì báyìí wàrọ̀ àfàrà á anna ahadan utiya khayran minhu ó tún wá rí pọ́nlọ́ ń fẹ́ nìkan ní nǹkan tó ju Kùránì tó fún un lọ Ànábì ni yóò ṣẹ̀sìn Ọlọ́run fún ní Kùránì Ọlọ́run fún ọmọ rẹ ké ọtún wá ń wò pé iṣẹ́ mo ní ó kọ̀ tiẹ̀ ti bọ̀ ìwé mo ní ó kà kí ló wá dé di Kùránì ọ̀yọ̀wọ́ ọtún yọnu kún. tẹ́ ẹ bá rí i pé nǹkan mi ń bẹ tó ju Kùránì lọ faqad haqqara ma azama Allahu ta'ala La ilaha illallah, Allahu akbar. èyí tó ń ti fojú kéré tọ́lọ̀ ń gbé tóbi. Fojú kéré ẹ̀. bàbá yìí mọ̀ Àwa pẹ̀lú yín. hadith tó péjú ni o hadith tó yanjú ni o Ó yanjú tààrà ni. tí fi túmọ̀ sí pé gbogbo téèyàn máa jẹ láyé Kùránì lọ̀gá rẹ̀ Kùránì ni. ẹ sọ pé Ọlọ́run tóbi Allahu akbar. ẹ ọ̀ mà sọ bẹ́ẹ̀ kí ló tẹ̀ sọ bẹ́ẹ̀ dùn mọ́ mi gbogbo nǹkan yòókù nísìnyí ẹ máa má lé ní ẹ ti ní foundation tó dá ẹ̀yán ọmọ wọ̀nyí Bẹ́ẹ̀ni. bẹ́ẹ̀ bá ké Kùránì dáadáa kó tó dépò àṣẹ Àṣẹ. kò ní sí ayé ṣe Kò ní ṣe ayé ṣe. kó tó lọ léèwé kò ní sí ayé ṣe Sílẹ̀ tẹ̀. kó tó máa kọ́ṣẹ́ kò ní sí ayé ṣe Kò ní ṣe ayé ṣe. àwọn obìnrin ti jàre báyìí wọ́n fi pilẹ̀ fún yín Bẹ́ẹ̀ni. ẹ wá mọ tó dá lé lórí Ẹ̀mọ́ tó dalẹ̀ lórí. ẹ̀yin ọmọ àlùbáríkà wọ̀nyí Àmín. ẹni náà ẹnu tí mo fi pé bẹ́ẹ̀ sí lálùbáríkà wọn. Àmín. 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 ìwọ náà tó wà ń bì Tọ́ǹbẹ́ ń bí. tó wà níbì gbogbo afẹ́fẹ́ yẹ ẹ̀sẹ̀ bá ṣe láyé Now. tí o bá ti ní àáfà nínú ọkọ èyí ló ṣe wòlímọ̀ Nọ́mọ̀. ọ̀dájọ́ tó dáa fọlọ́n. Ọ̀ dájọ́ dáadáa báwọn. ìyẹn ọmọ ìyẹn wá ké Kùránì Ok. ó wá múra bí ẹni tí ó fọ́sẹ̀ fàkọ́dà akọ́ra má àdọ́mọ ọlọ́ ó fojú kéré ntọ́lọ́ ń gbé tóbi nù Allahu akbar. àsọdẹ tó yẹ kẹ́ yọ sọlọ ní Kùránì Àṣẹ Kùránì ni. àṣẹ òde tó yẹ kẹ́ pa màálù kára àdúgbò jẹ ní Kùránì Àṣẹ bí wàlímọ̀ Kùránì ni. àṣẹ yòókù àṣẹ nǹkan rẹ́gbẹ̀ ni. Allahu akbar. ẹ kú oríire ẹ̀yàn mọ̀ wọ̀nyí Ẹ kú jókòó dáadáa ọmọ oríire. yẹn jókòó dáadáa jókòó dáadáa Ẹ kú oríire. súnmọ́ kó jókòó ẹ jókòó dáadáa kẹsẹ̀ ẹ̀ mọ̀ ròyìn Obìnrin ni ọ́. bó o lọ wí. wa na'taqidu al-Qur'ana tanzila rabbina. wáàsí mi àkọ́kọ́ nù Olúwa mi. wáàsí àkejì mo kí sẹ́ríkì àdábì mo kí Ṣèríkí. bó o lọ máa ń ṣe kí ó tẹ́jú yàlí ẹ̀yin ya ọtí ẹ̀jọ̀kọ́ yẹ̀ wò mí dáadáa ẹ̀ nídìí ọ̀rọ̀ torí ọmọge tó wà láàrin wọn yìí Bẹ́ẹ̀ni.
bóòlù ọmọ ṣe kéwú tó ti ya bòsíkẹ̀. tí ìyá wèrè sílùú. el kudwatu sayyi'a min al-abwayn. bẹ́ẹ̀ni. wọ́n ní tí ìyá àti bàbá bá ti lè ya wèrè tó ya wèrè. tó ti pọ́jọ́ wòlímọ̀ nìkan ni ẹ wúlò lójú agbo tí wọ́n mójútó ọmọ tó kéwú yóò ya wèrè kan. la ilaha illallah allahu akbar. ẹ kọjú sí mi bàbá. olúwa mi. kọ́mọ ó ṣe walimatul Qur'an kò lè chẹ́ẹ̀kì ẹ̀ ó wá kéwú tán kò kírun ó kéwú tán ó wọ̀ sinmi lásán bí ò bá tiẹ̀ tí ì láyà ẹ̀yin tẹ́ lọ́mọ yín ò tí ì gún àyà kò tí ì láyà ní wọ́n wọ̀ sinmi àìnítìjú kékeré ni ó bá dàgbà saraya tí ò tí ì gún náà yóò padà gún ni bí ṣe máa yọ̀ọ́lẹ̀ ni ó yọ̀ọ́lẹ̀ tó bá padà ní nǹkan níbẹ̀. torí yóò ti mọ la. gbà náà wá ń kọ́ ìkànnì ọmọ mi kékeré báyìí kọ́dọ̀ jẹ́ ogun ó dàgbà àmín. tó bá fẹ́ tọ̀ yóò wá sálọ ẹ̀yìn àgbàlá ọmọ ọdún méjì wọ́n á tún ṣe é láàárọ̀ yìí ọmọbìnrin àwọn tó wà lọ́dọ̀ mi wá ní kí ni ń gbé káàkiri mi ibi tí ìyá tiẹ̀ máa mú un sá lọ nù kódà kò tọ̀ lójú ìyàbá rẹ̀ rí báyìí wọ́n ti kékeré fún ní tìjú ni kí lè ń bá káàgọ́ ọmọ tó ké Kùránì náà wọ lọ́nbọ̀dí ọmọge wọn yọ àyálẹ̀ ẹ̀ wá ní kò tí ì ní kankan bẹ ṣé nǹkan wọn ò ní hù mẹ́. lára tẹ̀ ń ṣe tí ò dáa gbogbo ọmọ tó bá ké Kùránì irun tí ò dáa náà ń dì nísìn aṣọ wèrè rẹ tí wọ́n máa wọ aṣọ tó ya bí làbàṣọgó gbogbo rádaràda Kùránì ṣe sẹrímọ́nì kì í ṣe pé wòlíì mẹ̀kẹ́sọ̀ di sẹrímọ́nì ìbádà ní Kùránì ẹ ti fẹ́ sọ di kánífà ẹ fẹ́ sọ da ayẹyẹ bàbá náà ìbí ńlẹ̀ wá ní mọ́sájú àríkìní ọlọ́sọ̀gọ́ ẹ wá jòkó tí a ẹ ṣe ti mọ̀lẹ́yẹ bọ̀ láàrin àfáàní sí ẹ ti ṣètò ọmọ ẹ wá jòkó bó lọ wí jèrè. wa na'taqidu al-Qur'ana tanzila rabbina bihi jaa Jibrilu nabiyya Muhammadan. ẹ sì yóò bá nàbì dáadáa. wa na'taqidu al-Qur'ana tanzila rabbina. ẹ jẹ́ mo bẹ̀ yín ẹ̀yin tẹ́ jẹ́ ìyá fún obìnrin tí ń ṣe wàlímà lónìí charity begins at home. ẹ yọ àyè kéwúlẹ̀ lára wọn. wọn ò tí ì tó tọ́tẹ̀ wọn ò tí ì tó tọ́tẹ̀ wọn ò tí ì tó lẹ wáípà wọn ò tí ì tó pa wọn ò tí ì tó èékánná lẹ̀ pa wọn ò tí kíni ẹ mẹ́kì ìmọ̀lọ́mọdé máa mẹ́kọ̀pù gbogbo oge tó bá ṣe jẹ́ wọn dábí ọkọ wọn gbogbo ọmọ tí wọn ti fi oge kọ́ wọn yìí ní bùjókòó ẹ̀dá kẹ́kí ní fàyẹ̀wò mbẹ̀ yẹn iléyà ní bọ̀ yìí nísìn ọlọ́mọ ló kù ní sọ̀rọ̀ wọ́n sì ló kù ní gbọ́ ká sì lálàáfíà ẹ̀ẹ́dì ọmọ mi ní yídì ẹ mọ̀ pé kò lọ kírun ṣìnà ló bá lọ ó ń wẹ́ni tí ó pè é ni fún bí ó ti múra àwọn tí ẹjọ́ obìnrin gbogbo náà lọ mọ àmọ́ iṣẹ́ pọ̀ lórí ọmọbìnrin tó tóbìnrin bá yàwọ́ tán ìyá bí òkun ni kò ní wálé mọ́nù. báńkì orin tó wà lọ́wọ́ rẹ̀ kí n gba kéwù. al-ilmu khayrun wa khayrun nasi yatlubuhu. ìmọ̀ ló lóore ju o ìmọ̀ lóore púpọ̀ àwọn tó sì lóore ní máa wá ìmọ̀ fọ́mọ wọn àmọ́ tó ba yí ọmọ jẹ́ lónìí àríkọ́sí búnbẹ lára ìyá àti bàbá ìwọ ìyá rẹ tó fẹ́ sásọ níta tó wọ sinmi lásán ọmọ tó wọ Kùránì kí wá ní ó wọ̀ pátá ní ó wọ̀ jáde charity begins at home. ẹ mọ̀jọ máa bú ẹ pé ṣèbẹ́ ẹlẹ́ẹ̀kẹ́wù dé wo mí mo pin ọmọ mi ní sáìtì lónìí ọmọ tí ò tí ì tọmọ ọdún bíi mẹ́tàlá kí lọ́jọ́ orí àwọn yusro àwọn yusro báwọn mo wá fẹ́ jáde mo ti di pé ọmọ kéwù mi ti ń dàgbà mo ní sẹ́ràn ọmọ kéwù yìí o tẹ́ ń wò yìí wọn ò fẹ́ràn yín o ìbá pè yẹn gbọ́dọ̀ dáhùn ẹ gbọ́dọ̀ dáhùn ọmọ ọlọ́mọ ni ẹ o wọn ò fowó sọ yín wọn ò sá lọ o òdodo ni bàbá mo pè é nífà báwo yín ju ẹ kú ọ̀rọ̀ sí ni mo sọ olúwa mi mo sì pin ọmọkùnrin náà jọ náà bí i dá ẹran wọn sẹ́nu ọgbà yìí ẹ̀kan fọwọ́ kàn wọ́n lásán wọ́n ti mọ̀ pé
ọkẹrẹ wọ́n fi ń gàn ọpọlọ wọn ọmọ kékèké ni wọ́n corrupt wọn nísìn wọ́n ti fi gbèdéke lé sáìtì lónìí láti bí ìsinmi gbọ́dọ̀ rí ọmọ kéwù mo rí pé ọmọ wa pé wọ́n tiẹ̀ láyà wọ́n padà láyà kọ́ mọ́ bá tí wọ́n ní jẹ́ kí wọ́n tó ní ọmọ kéwù wa lè wáyé mọ́ ni ọmọ kọ́mọ tí àrò ọ̀pọ̀lọpọ̀ lè ké àrò wọ́n kàn wá sàtì wèrè ni bó lọ wí jèrè. al-ilmu khayrun wa khayrun nasi yatlubuhu. ọ̀wọ́ tá a jókòó yìí àkọ́bẹ̀ ìyàwó àfàwọn àjẹrí àgbọ́bẹ̀ lórí iná rí sáàtì ẹ̀dẹ́bẹ̀ ni ìyàwó àfàmì náà tẹ́ ẹ̀ gbọ́n gbogbo ọmọ kí ó tó bàlágà ẹ̀ máa ràn wọ yàrá yín gbogbo kí ó tó tẹ sáàtì kọ́mú ni ẹ̀ ń wò ọmọ tó dàgbà ẹ fẹ́ rán ọmọ kí ó ń sẹ́ láì fi kí síbi tán nǹkan nàró níbi aṣọ rẹ múra jó rèépù rẹ ìyàwó àfà àti ògbọ́n gbogbo ìyàwó ọmọ kí ọkọ yín lè mọ̀ bá tage ẹ̀yin tó rí yín ò pé múra kòbókòbó yí bọ̀ nídìí ọmọ kí ó ti ń lò ká mú rẹ̀ lọ́wọ́ tó ẹ̀ bọ́ lẹ́yìn mà ẹ̀kọ́ tó lajú báyìí yóò ti gbéná gorí rẹ̀. bàbá kó tó yin ọmọ kí ó nù fàáfàá black sheep ní mọ̀lẹ́bí wọn ni ó yọ wọn ni ẹ fi mú wá. ẹ̀yin ni ń bá sọ̀rọ̀ yìí ṣé ara yẹn mọ̀ mi látòrí dákọ̀ tiẹ̀ Najat àbí kí ló kọ tiẹ̀ Mutmainna ọ̀kárí ọkọ ọmọ mi kí ló kọ tiẹ̀ Farida ìwọ ńkọ́ Mariam ṣe gbọ́ gbogbo ni mo sọ fún yín ìbá àmọ́ sàfà kó ṣe màláìkà tó bá fẹ́ pè lọ́jọ́ orí yín torí wọ́n ti máa pè yín àyàn lójú tì máa ní ìsìn o ṣe gbọ́ dáadáa wọ́n bàjẹ́ gan o ẹ má yà sẹ́fì wèrè o n tí ẹ má yà ní ilẹ̀ ń yà lọ́wọ́ ẹ̀ n táwa yà ní kékeré ni la fi yà tó dáa báyìí nígbà tá a dàgbà ẹ sì worú àti tẹ́jọ ládùúgbò ẹ má wù ẹnìkan mẹ́bẹ láàrin máa sọ olólùwọ̀n ní kò wá lè ké ó ní gbogbo pátá ló ń fẹ́ yà ó lóun ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé àsolórí ire ń bẹ lórí ibú ń bẹ ni ọlọ́run ní kò wá lè ké lọ́dọ̀ wa òun ò bá ti wà nínú àwọn báńdíìtì nísìn. ẹ̀gbọ́n tí bàbá ń sọ o. ẹ̀yin bàbá bá tẹ̀sí wá ń bí ká máa lo òde ọtí kádé láago 12 òru kò ní jẹ́ àmọ̀pọ̀ ọmọ yín rìnrìn kùnrin ẹ̀yin gan ní tì í lọ́wọ́ ìyàwó ilé tí gbádùn yín ẹ̀ lọ gbé àlè létan èmi lẹ́tì ní nísìnyí báyìí gbogbo ohun tí àlè fi sọdún lọ ti rà ìyàwó ilé rò tí ì ra sọ ọ̀káre. ó dùn mọ́ àwọn ìyá yìí o. tó ń tiẹ̀ wà lára yín lẹ̀ sọ fún mi. al-ilmu khayrun wa khayrun nasi yatlubuhu. ṣé òun káṣà ẹgbẹ́ tá ìwọ sọ. yóò sọ olórí ibú ọkùnrin. ẹ pa wọ́n pọ̀ gbogbo yín náà tẹ̀ wá ń bí tẹ̀jọ́kùnrin àwọn ọmọkùnrin náà dúró yìí tẹ̀ ṣe wòlímọ̀ fún lónìí èwo làbùrọ̀ tún máa rán wọn ní sìgá. kí lè rán wọn sìgá fún. ọmọ tó gba kùránì tó ti soríire jù ọ lọ sódà kọ́mọ rẹ ó tún jọ èyí tí wọ́n mú tó fi wúlò nu mọ̀lẹ́bí tiẹ̀ pọ̀ tì. bẹ́ẹ̀ni. wọn ò rántí rẹ tí wọ́n bá ṣe mítìnà lọ́mọlé mọ́ tọ́rọ́pọ̀lọ́ rẹ ti dẹ̀tí wèrè lọ́mọ sí láàrin wọn. àpòsàlẹ̀ yan ọ́fíìsì o. wọ́n á rán ọmọ ní pẹlẹbẹ ní rẹ́gàl ọmọ tó kéwú ẹ̀ràn ní rẹ́gàl bí ò kéwú gan kọ́. tó yẹ kọ́ lè ràn. ọmọ ti distinguish yàtọ̀ sí yín nísìn wọ́n ti yàtọ̀ sí yín gédégédé ẹ jẹ́ wọ́n rin ọ̀nà àlùbáríkà. babaláwo kan bẹ babaláwo ni baba ọmọ rẹ wá di imam njọta wa lọ wẹ láwa ó ní àáfà ó lóun kírun tó ó láwọn ọmọ yìí mọ́ṣáláṣí ló ti mọ̀ rí òun wá lọ bá ẹ̀tàn àjọ ṣẹgbẹ́ ẹ̀yọ̀ǹde yìí bó ṣe wí dọ́nà ìmọ̀lẹ́ ni ó ṣe mo yọ̀ǹda rẹ lọ́mọ kéwù tó fi lè mọ ẹni tí ò gbọ́ lọ́n gbọ́ yọ̀ǹda kéwù fọmọ kí ní sẹ́yìn tẹ̀ ń jókòó ìsìlámù lásán tẹ̀ lẹ́sìn. La ilaha illallah. Allahu akbar. Olúwa mi. wọ́n gbọ́ mi yé. Olúwa mi. ẹlẹ́ẹ̀kejì. òní ẹ̀ káàkiri ẹni kọkùnrin yẹn jókòó. ẹlẹ́ẹ̀kejì gbogbo wọn tẹ wá fi sọ́dọ̀ àfà ẹ jẹ́ wọn ó rí mọ́ báwí. ẹkún tó wáyé kọ́ mọ́ sun ẹjẹ́ ó dá sun. ẹjẹ́ ó sun. mùsùlùmí òdì nìyí màmá rẹ ò ní sí òfò. bẹ́ẹ̀ni àmín. ìyá tó jókòó yìí.
gentleman ń wò Àfà. ìyálẹ̀ ẹ̀gbọ́n tó ló lè jẹ́rìí Àfà. àti wọ́n náà tó ń sọ̀rọ̀ lọ́wọ́ Àtọ̀. ẹ̀yin méjèèjì à ń kò ní Ó ní ṣe nǹkan lónìí. àníwọ̀ náà wà ń bẹ ẹ̀yin méjèèjì ẹ̀ gentle púpọ̀ Olúwa. ṣé wọ́n rí màmá tó bí ẹ̀ méjèèjì ayé wọn ti wà ní Jánnà ìyálẹ̀ adákẹ́ náà wà ní wọ́n dọ̀rọ̀ bí aago 5 àbọ̀ ìdájí wọ́n kírun lé àgbọ̀n tí wọ́n bọ́ sọ́dọ̀ mi Musiliu ti dé Ó ti dé ẹ lọ mú. tẹ́lẹ̀ ń wà Ó wà nù pósí tó sùn síbẹ̀. mo mọ bí ó wà màmá wàá mú ọ lọ ẹ̀yin yòókù lónìí wọ́n kàn fi ọmọ ń pàṣán lẹ́rọ̀rọ̀ bíi sàpàná òní ẹ̀ máa nà á ní nà mọ́ ohun tí ó nà ó padà nà Bẹ́ẹ̀ni. àmọ́ njọ́ tí ó bá nà yóò nà wọ ìyá rẹ mọ́. Èyàn sàn lu àfọ̀ mi ni. ẹlẹ́ẹ̀kẹta kí wọ́n gba kí anáfa ọ̀ gbogbo ilé ike tọmọ yín bá ti ń lé ń kéwú ẹ máa náwó sínú ẹ. Ẹ máa náwó síbẹ̀. jama à ń san PTA o. Bẹ́ẹ̀ni ní gbogbo ìgbà ní skul. à ń san PTA. À ń san o. à ń san school fees o. À ń san o. à ń sanwó excursion o. Oríṣiríṣi ẹ̀gzámù. Oríṣiríṣi ni. ìgbà tí mo fi bọ̀ ní sọ̀rọ̀ mi kan tó wà ní yunifásitì yẹn wọ́n ti ń bẹ̀ mí kalẹ̀ torí mọ̀ pọ́dún ti dé ẹ má bínú ẹ dákun àsọ fún yín tẹ́lẹ̀ mo ní Kinni. mo ti mọ tí ó sọ orin tí mo fẹ́ béèrè pọ̀ òun sì ti rọbí láì tí ì béèrè La ilaha illallah. a sì tó ká má ṣe kíni Ká má san án. tá a lè gbọ́ bẹ̀ lọ́wọ́ ẹ̀yìn yẹn wòlímọ̀ nìkan náà làá mọ̀ sí tá a máa fi pawó ara tún wá ń kàn ọ́ èló lọ sọ kó tó dijọ́ wòlímọ̀. Ìwọ lọ san rí. bàbá Olúwa mi. tẹ́yọ̀ bá lẹ́mìí tọ́lọ́hún àáfàá tí ń kọ́ ọmọ kí ó ti wọ́n láyé lónìí Wọ́n o. lẹ́fí gbogbo pé wọ́n ń ṣe kinní kan wọ́n ń ṣàbúrú ńgbà tẹ́ pàtẹ́ kéwú tẹ́ ẹ̀bọ̀n náà Tẹ pa wọ́n ẹ wá nílé ẹ sóko àánú La ilaha illallah. bí ibà sẹ̀mí tọ́lọ́hún tó ní. Tó ń táfà ní. gbogbo tẹ́ ẹ̀ náà lẹ́ẹ̀ ná pọ̀ lónìí. والجاهلون لأهل العلم أعداء. mo kẹ́yìn òbí ọmọ wọ̀nyí tẹ́ sọ̀tá mímọ̀ Bàbá kí gbogbo àwọn aláìmọ̀kan tẹ́ ẹ rí yẹn wọ́n ìvalù kéwú bẹ́ẹ̀ni. wọ́n tún wá sọ̀tá àwọn àfáà Ọ̀tá náà máa ń ṣe fáfá. gbogbo bàbá ńlẹ̀ ọbádòkè bàbá ìyá tiẹ̀ Bẹ́ẹ̀ni bàbá ìyá mi. lókè mọ́sálásí àlìfà àfọ̀mọ́ akéésì máa gbọ́ ní títí ọ̀nà ilé sà mufti ó tún ní òjò yóò lọ́ọ́ kọ́ mọ́ ń kéwú àdéhùn kan wá báwọn àfa àkọ́lọ̀ ń yọ àmbẹ ni Àmín. tá a bá tọ́ ọmọ tó yàn tán wọ́n wá jiyàn pé kò lè kéwú Wọ́n gbé wọn ni. Tá wúlò tán. wọ́n náà fẹ́ lọ sí wáyé kì í bì kan wọ́n mú wọn sá lọ nù Àfọ̀ òrí mọ́nù. ó gbádùn nù níbi oko wèrè tẹ́tí mú wa Wọ́n wá ní wàlímọ̀ ìyàwó kọ̀ọ̀la. wọ́n ní wà lè mọ ìyàwó kọ̀ọ̀la níbi tójú yín ó di tẹ́tí mọ́ ru kòkó ká Kí ni ń jẹ́ báwọn? ìyá fẹ́ ìyàwó kọ̀ọ̀la Àfẹ́. ẹ máa ṣe lójú ẹsẹ̀ mi ní ìyàwó kọ̀ọ̀la tẹ̀ ń dájọ́ sí i ṣé ẹ bẹ lọ́n kan ṣe wáyé kìkì wọn gba sàtífíkẹ́tì ní ìyàwó kọ̀ọ̀la. ṣẹ́gun wọn lè dààmú. Bẹ́ẹ̀ni. nísìnyí báyìí Nísìnyí